Davido olórin yóò ṣeré fáwọn agbábọ́ọ̀lù ní London. Gbajúmọ̀ olórin tàkasúfè ọmọ ilẹ̀ wa ní David Adeleke, ẹni táwọn èèyàn mọ̀ sí Davido, ni wọ́n ti fòǹtẹ̀lù láti wá kọrin níbi ètò ìfàmìẹ̀yẹ dánilọ́lá fáwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbábọ́ọ̀lù jẹun Professional Footballers Association PFA nílùú London. Nínú àtẹ̀jáde tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2023 yìí ló ti fi ìwé ìkéde ayẹyẹ tó ń ṣàfihàn àwòrán rẹ̀ pé yóò máa dá bẹbẹ tó yàtọ̀ sí bẹ́ẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹjọ yìí nílùú London hàn. Ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun yìí kọ síbẹ̀ báyìí pé ẹ̀yin agbábọ́ọ̀lù ṣé ẹ ti ṣe tán? À ń gbé àríyá tó gáyátà bọ̀ níbi àmì ẹ̀yẹ 50 PFA nílùú Manchester lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún yìí. Ẹ jẹ́ kí a pàdé ká sì ní àṣálẹ́ pàtàkì tí a ò ní gbàgbé láéláé. Àjọ tó ń ṣagbátẹrù ayẹyẹ yìí náà tún ìkéde Davido náà gbé jáde. Àwọn náà fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni yóò wá ṣeré níbi ayẹyẹ náà. Àwọn agbátẹrù ayẹyẹ yìí fi ìdùnnú wọn hàn pẹ̀lú bí ìwọ̀ wọn ṣe gbé ẹja ńlá àti ọ̀nà àrà tí ayẹyẹ náà yóò tún gbà yọ ní tọdún yìí. Wọ́n sì tún fi kún un pé gbọ̀ngàn Olorin tíátà tó wà lágbègbè Manchester nílùú London ló ti máa wáyé. Wọ́n kọ síbẹ̀ báyìí pé ayẹyẹ tọdún yìí ṣàrà ọ̀tọ̀. Bí a ṣe ń ṣe ayẹyẹ 50 ọdún ìdásílẹ̀ àwọ́ọ̀dù náà lọ́dún yìí, ọ̀nà ọ̀tun la fẹ́ gbà yọ tí yóò sì yàtọ̀ gédégbé sí bí a ti máa ń ṣe tẹ́lẹ̀. A ó máa fi bí a ti máa ṣètò tọdún yìí kalẹ̀ láìpẹ́ ọjọ́. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.